Orúkọ tèmi ni Lára Aláyọ̀ underscore Aláyọ̀. Yorùbá bọ̀ wọ́n ní àìfìrẹ̀lẹ̀ kébòsí ni kò jẹ́ ká mọ ijó rẹ̀ jó. The reason people don't know how to dance or respond to the alarm we raise is that it's not made quietly or shortly. Ẹ wò ó pẹ̀lẹ́ lákọ ó lábo. Dákun, manner matters in everything we do. Mo fi ọ̀bọ lọ̀ mí o, wọ́n pè mí lópònú, wọ́n pè mí ní òpònú, afọ́fun, ayírádà. Mi kì í ṣòpònú o, mo lọ́pọlọ o, bẹ́ẹ̀ ni mo sì ní òye lórí. Tí n bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, dákun mọ́ fọ̀bọ lọ̀ mí, mọ́ forúkọ tí ìyá àti bàbá mi ò sọ mí, mọ́ fi pè mí. Àìfẹ̀lẹ̀ kébòsí ni kò jẹ́ ká mọ ọjọ́ ẹ̀dọ́. Bó o bá ṣe ṣe sí mi ní ìṣeṣe sí ọ, tó o bá gbájú agan sí mi, ń gbójú agan sí ọ. The way tó bá ṣe bá mi sọ̀rọ̀ ni màá ṣe respond sí ọ̀rọ̀ tó bá bá mi sọ. Mo fẹ́ kó o mọ̀ wípé the way we communicate is just as important as the message itself.